ṣé Wàsíù Àyìndé nìkan ló wà ní Nàìjíríà ni? Wàsíù Àyìndé fẹ́ jàwùjalẹ̀, ọmọ ẹ̀ fẹ́ di ọ̀nàrẹ́bù, kí ló ń ṣẹlẹ̀? Mo kí yín káàbọ̀ síkànnì Odùduwà Voice TV. Báyọ̀ Black lórúkọ tèmi, fẹ́ni tí ó bá mọ̀ ó yá lọ tètè mọ̀ o. Báyọ̀ Black lórúkọ mi lẹ́ẹ̀kan sí i. Ṣé gbogbo yín lẹ ti gbọ́ ìròyìn yẹn? Ìwé ìròyìn Punch ló kéde ẹ o. Ọmọ bíbí inú Alhaji Wasiu Ayinde Marshal tí orúkọ rẹ̀ ń jẹ́ Dámilọ́lá Marshal, ó mà ti kéde èròǹgbà wọn láti díje du ipò assembly Lagos State House of Assembly constituency 2, ìyẹn ní Sùúrùlérè ní Lagos State. Ìròyìn ló ń jà ròyìn táwọn ọ̀tá Alhaji Wasiu Ayinde Marshal tí wọ́n sọ wípé ṣálàjì Wasiu Ayinde nìkan ni. Mo wá ń wòye pé ṣálàjì Wasiu Ayinde nìkan ni bíi ti báwo. Tí ẹ ò bá gbàgbé ẹ̀yin èèyàn mi, ẹ yẹ kí n sáré gbé yín débẹ̀. Torí nínú ètò lénìí mo máa mẹ́nu bà díẹ̀ nípa kàríà Dámilọ́lá Marshal tó jẹ́ ọmọ bíbí inú gbajúgbajà òǹkọrin fújì ni Alhaji Wasiu Ayinde Marshal, King of Fuji Music káfàtà. Tẹ́ bá gbàgbé ní ọdún tó kọjá, òun ni Alhaji King Dr. Wasiu Ayinde Marshal, òun ni wọ́n kéde èròǹgbà wọn láti bọ́ sórí àpèrè Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí gbogbo wa náà ti ṣe mọ̀ wípé ipò Àwùjalẹ̀ ó ṣì wà vẹ́káǹtì báyìí. Àwọn afọbajẹ wọ́n ń ṣiṣẹ́ lórí pé ta ni Àwùjalẹ̀ tọ́ sí, ta ló kàn. Gẹ́gẹ́ bí olórí ọmọọba ilẹ̀ Ìjẹ̀bú tí kábíyèsí tànà tó wájà ọba Síkírù Adétọ̀nà tí wọ́n ti ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ ètùtù fún Alhaji Wasiu Ayinde Marshal láti lè bọ́ sí orí àpèrè yẹn tí bàbá bá papòdà. Bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé lẹ́yìn tí bàbá papòdà tán, mẹ́sẹ̀gì wáyé lọ́tùn lósì wípé Alhaji Wasiu Ayinde ni kí wọ́n fi jẹ Àwùjalẹ̀, ṣùgbọ́n àwọn ìkan nínú àwọn ọmọ Ìjẹ̀bú ó ṣe kí ni, ó takú o. Tuntun tún wá leléyìí báyìí o. Ṣé ń gbọ́? Ọmọ bíbí inú Alhaji Wasiu Ayinde Marshal tí orúkọ rẹ̀ jẹ́ Dámilọ́lá Marshal ló ti kéde èròǹgbà ẹ̀ láti lọ sí Lagos State House of Assembly. Kí ni qualification ọmọ Wasiu Ayinde yìí? Ẹ má jẹ́ ká tanra wa, agbẹjọ́rò ni arábìnrin Dámilọ́lá Marshal, agbẹjọ́rò tó dáńtọ́ tí kódà kò tún kí ń ṣe agbẹjọ́rò lásán wípé mo kàn lọ study law, no, láti ọdún 2015 ni wọ́n ti kọ́ ẹ̀ sí bar. Láti 2015 ni wọ́n ti kọ́ ọmọ Alhaji Wasiu Ayinde Marshal, ni wọ́n ti kọ́ ẹ̀ sí bar wípé ṣé ẹ mọ̀, ẹni tó mojú ògùn òun ní padìlérè, ẹni tí a gbé tọ́ sí òun ló yẹ ká gbé fún. Yàtọ̀ sí wípé arábìnrin Dámilọ́lá Marshal jẹ́ agbẹjọ́rò tí ó dáńtọ́, tí ó dá lẹ́nu. Yàtọ̀ sí yẹn, Dámilọ́lá Marshal ó jẹ́ senior special assistant fún Governor Babájídé Sanwó-Olú lórí tourism. Ẹ wo bí mo fẹ́ béèrè ìbéèrè kan, ẹ bá mi dáhùn ìbéèrè yẹn ní under comment section. Ṣé tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n bá fún Dámilọ́lá Marshal ní ticket gẹ́gẹ́ bí candidate fún ẹgbẹ́ òṣèlú APC fún Sùúrùlérè constituency 6, ẹ̀yin tẹ́ ẹ bá ń wò mí láti Sùúrùlérè, ṣé ẹ máa dìbò? Àti wípé ṣé èèyàn kan wà tó lè beat reputation Alhaji Wasiu Ayinde ṣá ní Lagos State yẹn? Ṣé nǹkan kan wà lẹ́kọ̀ọ́ tálàjì Wasiu Ayinde lè náwó sí tọ́wọ́ ní tó? Ẹ má jẹ́ ká tọ́ra wa. Ijó lọ́tùn, ijó lósì. Ṣé rí
ó ní agbára ó ní agbára ó ní agbára ó ní agbára because arábìnrin Dámilọ́lá Marshal yìí ó ti wà nínú òṣèlú. Tí ẹ bá gbàgbé ọdún 2024 òun ni Lagos State Governor Babájídé Sanwó-Olú ló appoint Dámilọ́lá Marshal gẹ́gẹ́ bí Senior Special Assistant on Tourism tó dẹ̀ perform tó dẹ̀ ń ṣe ojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí ó ń ṣe ojúṣe yẹn dáadáa láti ìgbà tí wọ́n ti appoint Dámilọ́lá òní as a Senior Special Assistant fún tourism. Kò sí complaint kankan o, kò dẹ̀ sí ìwà àjẹbánu kankan wípé bóyá ó kówó ìlú jẹ, ó ṣe jìbìtì, bóyá ó gbowó project kò ṣe project. No bad record, kò sí record aburú kankan, kò kówó ìlú jẹ, kò ṣe owó ìlú kúmọkùmọ. Bó ṣe jẹ́ lọ́yà tó, bó ṣe jẹ́ agbẹjọ́rò tó, ẹni tó tún ní ìbẹ̀rù Ọlọ́run tún ní pàápàá. Ẹni tó ṣe kí ni? Ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run tó ní tẹríba. Tí ẹgbẹ́ òṣèlú APC bá fún Dámilọ́lá òní ní tíkẹ́ẹ̀tì, Dámilọ́lá ọmọ Alhaji Wasiu Ayinde ní tíkẹ́ẹ̀tì, ẹni tó máa nà á múra o, ẹni tó máa nà á múra nítorí wípé ṣé ti bíbí ire ni? Ní ti bíbí ire wọ́n bí Dámilọ́lá re. Gbogbo wa la mú Alhaji Wasiu Ayinde Marshal wípé Alhaji Wasiu Ayinde Marshal ó wà discipline. Kí ni mo sọ fún yín? Alhaji Wasiu Ayinde Marshal ó wà discipline. Torí pé Alhaji Wasiu Ayinde Marshal wà discipline ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ ṣe kórìíra wọn. Ṣé ẹ ti mọ̀ pé ẹni tó bá wà discipline àwọn èèyàn kan máa ń ṣe kí ni? Ó máa ń rí gẹ́gẹ́ bí onígbéraga. Ẹ jẹ́ ká wò ó. Ìgbà tí Alhaji Wasiu Ayinde jáde pé àwọn fẹ́ jẹ Àwùjalẹ̀, èmi tiẹ̀ support ẹ̀dá yẹn tí mo lè jáde tí mo ṣe fídíò lóríṣiríṣi tí mo bá àwọn ọmọ Ìjẹ̀bú sọ̀rọ̀ pé ọmọ inú màá ní ṣéèdì bẹ́bẹ̀ rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ síjọ ọmọ ẹlòmíì o. Because Alhaji Wasiu Ayinde, tí a bá ní irú Alhaji Wasiu Ayinde yẹn ní ọba ní ilẹ̀ Yorùbá yìí, ẹ má jẹ́ ká tanra wa, àǹfààní ńlá gbáà ló jẹ́ fún ilẹ̀ Yorùbá. Nítorí pé kí ni? Ohun mèremère. Ẹ wo bí Alhaji Wasiu Ayinde bá iṣẹ́ fújì dé lónìí, ẹ wo bí tí wọ́n gbé iṣẹ́ fújì dé, ẹ wo bí tí wọ́n promote iṣẹ́ fújì dé. Onífújì mélòó ní Nàìjíríà táwa ẹ̀ ló lè sọ pé tí Alhaji Wasiu Ayinde bá wò ni? Kò sí. Tá a bá wá rí ọmọ irú ẹni tí wọ́n kọ́ tó gbẹ́kọ̀ọ́, ó kàwé, ó gboyè rẹpẹtẹ, ó kọjú síwèé ẹ̀, kò tàpá sófin, amòfin ni, ẹni tó mọ nǹkan tí àwọn ará ìlú ń fẹ́, òun ni Dámilọ́lá Marshal. Tí tíkẹ́ẹ̀tì bá tẹ Dámilọ́lá lọ́wọ́, ẹni tó máa sọ pé tiẹ̀ báwo ni? Àbí kó rò pẹ́ méje o. Nítorí pé kí ni? According to ìròyìn tá à ń gbọ́ láti Sùúrùlérè, wọ́n ní pé gbogbo àwọn ará ìlú gan ti ṣetán. Kódà ẹni tí ò gba káàdì tó ti lé ní ọmọ 50 years of age tí ò gba káàdì ìdìbò rí, tí kò rẹ̀jísítà káàdì ìdìbò rí, nítorí títí ọmọ Alhaji Wasiu Ayinde, gbogbo wọn ni wọ́n ti lọ gba káàdì ìdìbò. Gbogbo wọn ni wọ́n ti ṣe kí ni? Gbogbo wọn ni wọ́n ti lọ gba káàdì ìdìbò. Tó bá sọ̀rọ̀ competent, wọ́n ní ọmọ yẹn kájú ẹ̀, all look competent, all look ojú òṣùwọ̀n. Everybody ti ṣetán láti tẹ̀lé. Ṣẹ́yìn náà ti ṣetán láti tẹ̀lé. Ìwọ tó ń sọ pé iṣẹ́ Alhaji Wasiu Ayinde nìkan ni, ṣóhun nìkan ni, mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ. Ṣé wọ́n fẹ́ gba tíkẹ́ẹ̀tì ni? Ṣé o ní candidate? Tó bá gba tíkẹ́ẹ̀tì tó ní candidate, kí ni titi ẹ láti máa condemn ẹni tó lọ gba tíkẹ́ẹ̀tì? Ṣé ó yáwó lọ́wọ́ ẹ gba tíkẹ́ẹ̀tì ni? Ṣé ó fẹ́ yáwó gba tíkẹ́ẹ̀tì ni? Ẹ má jẹ́ ká tanra wa. Ẹ má jẹ́ ká tanra wa. Ẹ jẹ́ ká bá aláyọ̀yọ̀, ẹ jẹ́ ká bá ẹni tó ń ṣe nǹkan ire,
ẹ jẹ́ ká kíkó oríire o, nítorí pé kí ni, nítorí ìgbà tásìkò tiwa náà bá dé àwọn kan ló máa dúró tì wá. Kí ni mo sọ? Àwọn kan ló máa ṣe kí ni, àwọn kan ló máa dúró tì wá. Dáadáa tálàjí Wasiu Àyìndé ṣe òun la máa ròyìn lónìí. Kí ni nǹkan tí wọ́n fẹ́ sọ nípa tìwọ? O ò ní ṣe, o ò gba tíkẹ́ẹ̀tì, o ò ní candidate, wàá tún máa wá discourage àwọn tí wọ́n ń ṣèlú wípé olóòráyè ló ń ṣèlú, àwọn tó ráyè ló ń ṣèlú, èyí ò ní time fún gbogbo yẹn. Ẹ má jẹ́ ká ṣe báyìí o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti lọ gba káàdì ìdìbò nítorí titi Àlàjí nítorí titi ọmọ Àlàjí Wasiu Àyìndé, ẹ má jẹ́ kí wọ́n tàn yín o, ẹ má tẹ̀lé lẹ́gùnva o, ẹ má ṣe kí ni, ẹ má tẹ̀lé lẹ́gùnva, ẹ má tẹ̀lé lẹ́gùnva, nítorí pé Àlàjí Wasiu Àyìndé ti ṣe tán báyìí. Ẹ wo bí mẹ́sẹ̀gì ti wá, wòlíì Ọlọ́run ti sọ̀rọ̀ wípé ipò àpèrè Àwùjalẹ̀ yẹn, wòlíì Ọlọ́run jẹ́ kó yé wa wípé Àlàjí Wasiu Àyìndé ṣì ń bọ̀ níbẹ̀ o. Wòlíì Ọlọ́run wọ́n jẹ́ kó yé wa wípé Àlàjí Wasiu Àyìndé ó ṣì ń bọ̀ ní orí àpèrè ọba Àwùjalẹ̀ yẹn. Wọ́n ní pé because ẹni tí Ọlọ́run yàn, tí Ọlọ́run fẹ́ lórí àpèrè yẹn, wọ́n ní Àlàjí Wasiu Àyìndé ni. Kí wá la wá ń dúró ṣe? Kí là ń dúró tọ̀? Kí là ń dúró tì? Ẹ jẹ́ ká tètè, ẹ jẹ́ ká túyáyá, ẹ jẹ́ ká túyáyá, ẹ jẹ́ ká ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà rere. Torí pé kí ni, nínú pé ká dìbò, ojúṣe ọmọ Nàìjíríà ni o. Àpẹẹrẹ good citizen ni láti dìbò. Má jẹ́ kí wọ́n tàn ẹ́. Tá a bá fi káàdì ìdìbò wa lọ yan olórí gidi, tí jàǹdùkú bá débẹ̀ tó bá ń ṣèlú kúmọkùmọ, àdúrà ò mọ̀ mọ́, oògùn ò mọ̀, èpè ò mọ̀, ariwo ò mọ̀, ìgbà wo la fẹ́ protest dà? Ìgbà wo la fẹ́ protest dà? Bayo Black lórúkọ tèmi, fẹ́ni tí ó bá mọ̀ mí kó ya tètè mọ̀, ẹ lọ mọ̀ mí, ẹ tètè lọ mọ̀ mí. Èmi ni wọ́n ń pè ní Bayo Black, èmi ni Bayo Black. Ẹyẹ méjì ò jáṣà, èmi ni Bayo Black. Bó ṣe ń lọ lórí ẹ̀rọ ayélujára, bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri àgbáláyé, òun náà la máa ń mú wá fún yín. Ẹ bá mi subscribe sórí ìkànnì Odùduwà Voice TV àti any platform tẹ́ bá ti ń wò mí. Èmi ò ní kẹ́nìbọ̀dì má lo fídíò mi o. Ṣáàtì má mislead the audience. Má pa irọ́ mọ́ mi, nǹkan tí n bá sọ, má sọ pé mo sọ ohun tí n bá sọ, òun kẹ́ ẹ rí o. Àǹfààní wà fún any bloggers láti lo fídíò mi, àmọ́ má fi copyright sí, má dẹ̀ fi fídíò mi, má dẹ̀ fi ṣèkà. Tó o bá fi fídíò mi ṣèkà, ó ti mú èmi Bayo Black pé Mr. No Nonsense ni, kò gbọ́ rèébè. Ètí Ọmọyẹlé Sowore tó sọ sí ṣe Dr. Sunday Igboho, ẹ rí i pé mo ti kó fún òun náà ti gbẹ́nu ìdàkẹ́. Kò jẹ́ mẹ́nu bọ̀ wo lórí aládìsádì ẹ̀rọ Ìgbòho ṣàmù. Kò jẹ́ ṣe bẹ́ẹ̀. Ó jẹ́ ìgbà táwọn kan tí wọ́n lọ dìpáǹpà, tí wọ́n lọ dìkúnkù mọ́ wòlíì Ọlọ́run Àgbàlá Gabriel. Èmi Bayo Black yìí náà ni mo máa dúró tán wípé kò sí ohun tó jọ. Kò sí ohun tó jọ. Tá a bá ní pé kí Àgbàlá Gabriel, tá a bá ń sọ pé nítorí irọ́ tí wọ́n ti ń pamọ́ yẹn wípé ó ti dẹni èṣù, ó ti dẹni kí, gbogbo dáadáa tó ti wá ń ṣe láti ọjọ́ ìkọ́, ẹgbẹ́ méjèèjì síra wọn, èwo ló pọ̀ jù? Èwo ló pọ̀ jù lẹ́yìn Muyideen àti Kejì Tátúni? Gbogbo tó kù wọ́n ní wọ́n pé ni. Ọwọ́ títí Muyideen yìí náà tẹ́ bá gbàgbé, ó wà controversial because ìwọ náà fi rẹ ṣíwé Àgbàlá Gabriel pé ká ní ìwọ ló lọ mú èèyàn kan wá láti inú ẹ̀rọ̀fọ̀ tó kọ́lé fún, tó ṣí ṣọ́ọ̀bù fún, tó ń fún lówó ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní owó táwọn mẹ̀kúnnù dájọ́ lé lọ́wọ́, tó wá lọ ń fi owó yẹn tó wá lọ fi ń ta tẹ́tẹ́. Ṣéṣe ló máa fi ọwọ́ ra ẹni yẹn lórí?
ẹ má jẹ́ ká tanra wa, ẹ má jẹ́ ká tanra wa ẹ̀yin èèyàn, ẹ má jẹ́ ká tanra wa ẹni tí ẹ má jẹ́ ká tanra wa, ẹ má condemn Àgbàlá Gabriel honestly speaking. T'Àgbàlá Gabriel bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó, everybody is entitled to his own personal opinion. Ẹ jẹ́ ká correct Àgbàlá Gabriel in a respectful manner. Ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀ pẹ̀lú respectful manner. Bayo Black lórúkọ tèmi, a ó máa bọ̀bẹ̀ ní ìbẹ̀ṣù àtẹ́lẹ̀ sí àsìmọ́ abẹnú gbogbo ẹni bá ní a má bọ̀ òun náà làwọn ní dé bá láṣẹ Elédùmarè. Èmi ní tí ń tòótọ́ Bayo Black lórúkọ tèmi, mo sọ ìmúdúró náà ó tún dijọ́ mi ìjọ rẹ̀. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí ń rè tí ìbá ṣì ń wò mí, ẹ má gbàgbé láti bá mi buwọ́ lu subscribe button tó lè máa notify yín ní gbogbo ìgbà tá a bá drop new video.